Audio Jungle. Audio Jungle. Dr. Suleiman Farouk Oníkìjìpá kò bá dákẹ́ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ èyí táwọn kan ń wí. Èmi wá ń béèrè pé ní kí ni Dr. Suleiman Farouk Oníkìjìpá ṣe tẹ́ fi sọ pé kí wọ́n ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ẹni tó yẹ kẹ́ ní kí wọ́n ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ òun ni bàbá wa Mudirul Markaz. Gbogbo ọ̀rọ̀ ló lé sí ṣùgbọ́n kì í ṣe gbogbo èsì làgbàlagbà máa ń fọ̀. Gbogbo tí bàbá wa Mudirul Markaz tí wọ́n sọ jáde yìí ìdójútì Markaz ni. Torí pé ọmọ Markaziya iná ni Mufti Diyari wọn ò rí yọkó bẹ́ẹ̀ tí wọ́n bá tí wọ́n ń gbọ́ ọmọ Markaziya kan gbogbo Markaz wọn dójú tì. Ẹ̀yin tẹ́ ń jáde tẹ́ ń bú Dr. Suleiman Farouk tẹ́ sì dọ́mọ Markaz àfihàn wé ajá àfihàn wé ọ̀bọ a sì fi wé àgùntàn tó ẹ̀yin ló sọ pé àfàlẹ̀ yìí náà dípò pé kẹ́ẹ̀tún nǹkan ṣe ìdí mọ̀dàrú lẹ́yìn wà bí wọ́n ṣe ń jà yìí ìdùnnú yìí ni. Ó sì yẹ ká kìlọ̀ ó yẹ kí bàbá Mudirul Markaz gangan kí wọ́n kìlọ̀ fún ajánẹ́sì tí ń jánẹ́sì fún wa. Ọ̀tọ̀ nìkan tí bàbá Mudirul Markaz ń wí ọ̀tọ̀ ni tóun fi ń kún lọ́dọ̀ títí ẹ̀. Bàbá Mudirul Markaz ẹ kìlọ̀ fún ọmọ yẹn ń fi àrọ̀fọ̀ ìfi ń yìnyín la ń sì fi àbùkù ó jẹ́ káyọ̀ mọ́ fi kàn yín. Ẹni tí ò tó sọ̀rọ̀ sí yín ọmọ yìí ní ń fà á ọmọ ajánẹ́sì yín òun ní ń fà á táyọ̀ yẹn fi ń sọ̀rọ̀ sí yín torí pé gbogbo tí ń sọ ẹ̀ ń pàkẹ́ lẹ́yìn pé ní ọ̀dà tó ń sọ̀rọ̀ bá jáde ẹ̀ sọ pé mo jẹ́rìí bàbá Mudirul sọ pé má sọ báwọn. Àmọ́ bí ṣe ń sọ ẹ̀ fèsì lé lórí ló jẹ́ káyọ̀ mọ̀ òwe pé bóyá ẹ̀yin náà lẹ́ ń ti ọ̀rọ̀ sílẹ̀ lẹ́kọ́ lẹ́yìn pé kó mọ sọ báyìí. Sọ́ni iṣẹ́ Mufti lè dúró fọ́ọ̀mù dúró kó mọ sọ sí pẹ́ẹ̀tì yẹn lójú Mufti. Bí sẹ́mọ̀ sílẹ̀ ló ṣe jìnnà sí ọmọ yẹn bàjẹ́ sá àfáà yẹn bàjẹ́. Bàbá Mudirul Markaz àwo òtẹ́rú tó lè bú yín ṣùgbọ́n mo ní ọ̀rọ̀ méjì tẹ́mi fẹ́ bèèrè lọ yín bàbá Mudirul Markaz tó ráyè yẹn ń pè mí lórí ọ̀rọ̀ yìí pé ní kábèrè báyìí. Àkọ́kọ́ wọ́n ní mọ́tò tí bàbá Mufti Diyari tí wọ́n fún yín àwọn kan pè wọ́n sọ pé ní bàbá Mudirul sọ wípé nínú èsì mọ́tò yẹn ni Dr. Suleiman Farouk Oníkìjìpá fi oògùn sí táìsàn fi ń ṣe bàbá wa Mudirul Markaz. Èmi wá ní irọ́ ni tẹ́mi ti gbẹ̀rí jẹ́ bàbá Mudirul. Àkọ́kọ́ ṣé bàbá Mudirul nìkan ní wa mọ́tò tó ẹgbẹ́ èsì ẹ bá ní bàbá Mudirul bá ń gbà tí àìsàn fi ṣe wọ́n kí ló dé tí ò ṣe dẹ́fà wọn kí ló dé tí ò ṣe dẹ́fà wọn tí bàbá Mudirul kọ́ ní wa mọ́tò dẹ́fà wọn ní wà wọ́n sàrólù kíláàsì pàwọn fìtà yé sí ó sà ní ọjọ́ àtọ́dún tí bàbá Mudirul fi gun mọ́tò àbí Suleiman Farouk tí wá gba mọ́tò padà ó ti rẹ̀ lé fòkùn sí ó tún wá já padà wá fún yín ni àríyàn òye mi. Wọ́n tún pè ní káṣọ̀ nípa pé bàbá Mufti Diyari wọ́n fi àdó sí àpò bàbá Mudirul Markaz òun ló kọ̀ sí àárẹ̀ àìsàn sí ọpọlọ yín ẹ̀yin tẹ́ sọ bẹ́ẹ̀ àdó lẹ́gbẹ̀ẹ́ Kùránì Àlùkùránì tó já sí pé ní gbogbo wa òun la gbójúlé sí agbára kan bẹ tó ju agbára Àlùkùránì lọ sí àdó lágbára ju agbára Kùránì lọ ni sí àdó yẹn ó lágbára ju Àlùkùránì lọ. Ẹ má sọ̀rọ̀ tẹ́ fi rí bínú Ọlọ́run ìyẹn sàdédé sẹ náà èèyàn nìyí ó sẹ̀ tí ó fi sẹ náà ṣé gbogbo tí bàbá Mudirul Markaz tí wọ́n ń sọ jáde lẹ́nu ṣé gbogbo ẹ̀ ló dáa ẹ pé bàbá ṣàkíyèsí ọ̀rọ̀ yóò dáa kò yẹ àgbàfà kan mọ sọ statement yẹn jáde kódà tí èèbá ṣe Suleiman Farouk Oníkìjìpá ni wọ́n bá wí tó ń wò dárúkọ wọn ẹnìkan jẹ ẹrẹ èèyàn tí ò léegun ó jẹ ìka ara obìnrin èèyàn ó jẹ ìka ara ọkùnrin èèyàn tí ò léegun ó jẹ àtún àtìyàwó ẹ àìní kò sọ pé ní Oníkìjìpá ni wọ́n ń bá wí bàbá ò sọ pé Oníkìjìpá làwọn bá wí ṣùgbọ́n ọ̀rọ̀ yìí fẹ́ jọmọ́ bẹ́ẹ̀ ó fẹ́ jọmọ́ bẹ́ẹ̀ nìyí lẹ̀ ń bá wí tó bẹ́ẹ̀ sọ́lọ́dún tó nà àwọn tẹ́bá dẹ̀ nílà káyì tẹ́bá gbọ́ bẹ́ẹ̀ ti sọ̀rọ̀ yìí wọ́n tẹ́bẹ̀ ní tẹ́bá ń bá wí wọ́n ní bolẹ̀ yìí ti gbọ́ níbolẹ̀ yìí ti rí wọ́n ní bolẹ̀ ti rí nígbà tẹ́ rí kí ni ò jẹ́ kẹ́ sọ̀rọ̀ jáde nígbà náà yẹ́sà tí wọ́n sọnù bàbá ìtẹ́ ẹ̀kọ́ wa ẹni bí ẹni tí bá ṣẹlẹ̀ sí wa ká mọ̀ ní lẹ́mìí pẹ́ nìkan ní ṣe wa nínú kàtẹ́ ẹ̀kọ́ wa nù ìtẹ́ ẹ̀kọ́ wa yẹ́sà ó kéré sí mi láti sọ ìpè ní bàbá ó dà bẹ́ẹ̀ náà lẹ̀ fẹ́ bá wa mú lò sá ẹ fẹ́ bá wa mú olùsà tẹ́ fi ròyìn pé ní ẹnìkan ní í ṣe yín
ẹnìkan ò lè ṣèyàn Ọlọ́run bá gbogbo tó bá ṣẹlẹ̀ sí yàn ó mọ̀ sí Ọlọ́run ti kàkọ́lẹ̀ pé tó ṣẹlẹ̀ sí yàn ẹnìkan ò lè fàárẹ̀ ṣèyàn wàláì tàláì sọ́bì láìlẹ̀ sí láìláìláwà ẹnìkan ò lè fàárẹ̀ ṣèyàn kò sí ẹkẹ́ ẹni lọ́kẹ̀kẹ́ nìkan ló fi àárẹ̀ sí tó sílẹ̀ wọn fà kù gbogbo bẹ́ẹ̀ sí mọ́ ṣe é dímọ́ láyé ló ṣe ṣe é dímọ́ fún yín èmi ò rí bí tí sílẹ̀ fà kù ti takò yín àbí tó ti sọ̀rọ̀ yín láburú rí bàbá ẹ má bínú torí tọ́ lọ́rùn tó tàbí àmọ́ ẹ̀mí àwọ̀ tó bu yín tó sọ̀rọ̀ sí ṣùgbọ́n ẹ yẹ ọ̀rọ̀ yìí wò àwọn tí wọ́n fẹ́ dojú mẹ́ríkàsì bolẹ̀ àwọn ni wọ́n mọ ìjà tó ń lọ sọ pé ní tòun bá kò dá wọ́n fẹ́ lálàsí mẹ́ríkàsì yẹn mọ́ dáa òkìkí mẹ́ríkàsì ògo mẹ́ríkàsì ní bí wọn nínú àwọn yìí ò nífẹ̀ẹ́ mẹ́ríkàsì àwọn tó bá ń sòdodo ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí àwọn ní wọ́n nífẹ̀ẹ́ mẹ́ríkàsì tó fẹ́ kí mẹ́ríkàsì ṣubú ọlá yín bàbá Mudiru mẹ́ríkàsì ń bí àwọn ọ̀pọ̀lọpọ̀ yẹnu nínú àwọn tí wọ́n ń dìde tí wọ́n ń jà fún yìí irọ́ ni wọ́n ìfẹ́ ojú ni wọ́n lò wò olùfẹ́ ọkàn bàbá Mudiru mẹ́ríkàsì ẹ dákun gbogbo ọ̀tẹ́ bá sọ ẹ dákun ẹ torítọ́ lọ́wọ́ ẹ jẹ́ kégbèrègbè ẹ parí ọ̀rọ̀ yìí torítọ́ lọ́wọ́ ẹ jẹ́ kó tẹ́ bàbá Mufti Diyari Ọlọ́run ní padà lẹ́yìn ẹ̀yẹ sáà mọ́ sí bẹ́ẹ̀ ṣe ń ṣe lọ bẹ́ẹ̀ ṣe dákẹ́ yẹ dákẹ́ atúrópò ní àfà kan tó wọ́n pé bàbá Mufti Diyari ó sá lọ sí umura bẹ́ẹ̀ yìí ṣe máa ń sá lọ tẹ́ bá lu jìbìtì tẹ́ máa ń lù tán bẹ́ẹ̀ ṣe sá lọ sí umura òun náà lẹ́gbẹ́ umura títí ń lọ tí èyí ṣe 40 times títí lọ sí umura àsìkò lè aló sá lọ umura aláburú aláìdáni ara yìí tí wọ́n wí náà nì ó sá lọ umura yóò wá torí pé àwọn ń já kó mọ̀ lọ umura kó mọ̀ lọ sí náà bá rè mọ́ abẹ́ mọ́tò lọ́lẹ́ tọrọ ní múra àbúlọ̀lẹ́ ṣe níbi àbúlọ̀lẹ́ sùn bẹ́ẹ̀ kí ló dé ìyẹn yóò kùnú ayé àtọ̀rọ̀ báyìí náà ẹ̀sìn láfà náà ní ẹ̀yìn yẹn sàfà ní tẹ́ ìjìnlẹ̀ wa Mufti Diyari mọ̀ so orí tálíkà ó mọ̀ kó ọyọ ìṣẹ̀dá àwọn tó bí yín yóò mọ̀ kó yín yọ ilé ó kíjì pé òní dìtà ẹ ti ń gbé ògo Islam ga ẹ ń gbé ògo mẹ́ríkà sí ga ẹ ní dẹni àná pẹ̀lú òkú tìtọ́ lọ́wọ́ gbogbo ẹ tẹ́ bá fẹ́ bú mi ẹ kọ̀ntínú ẹ múra sí èébù òṣó Subhana rabbika